ire owó tuntun àtàrí o òkùnkùn kúrò ní mọ́lẹ̀ wọlé òkùnkùn kúrò ní mọ́lẹ̀ wọlé àjàgùn àti olùkọ́ àwa àjàgùn àti olùkọ́ àwa. Àgbèrè oníbàjẹ́ ó parí ó ti tán ìkíkí oníbàjẹ́ ó ti tán ó dópin ìfẹ̀sẹ̀ àwọn tó talẹ̀ owó tí tún ti dé àgbèrè ọlọ́tẹ̀ tán owó tí tún dé o ìkíkí ọlọ́tẹ̀ dé. ọ̀nà tí ẹ̀ ń gbà lókun ìjà tó wà lójú pé ọwọ́ tí ẹ̀ ń lọ láwọn ìjà tó wà lójú ọ̀nà tí ẹ̀ gbà owó tí tún dé ìrọ̀lù fẹ́ bá wọn o. Àwọn tí wọ́n wá kó sí tí wọ́n kó wò wá pamọ́ tí wọ́n wá tó sí wọ́n rówó wà mọ́tẹ́ o wọ́n rí bí òyìnbó wọ́n lọ kó wò wá pamọ́ wọ́n tó rí bí àjàṣẹ́ o wọ́n rówó wà mọ́tẹ́ o. Àgbà tíjà ó tètè lọ o fáwọn aróní pé owó ti kú sí o ìrònú ti bá wọn o. Ire owó tuntun àtàrí òkùnkùn kúrò ní mọ́lẹ̀ wọlé òkùnkùn kúrò ní mọ́lẹ̀ wọlé àjàgùn àti olùkọ́ àwa àjàgùn àti olùkọ́ àwa. Ayé ṣá málámálá mo máa bójú ọ̀run òkùnkùn ló ṣòwòlẹ̀ mo ní ẹ̀ẹ́rẹ́ kíní dé tí Yorùbá ò ọmọ aláyé kíní ṣẹlẹ̀ tí Yorùbá ò ọmọ Oòduà o. yéyéyé àwọn àti ọ̀rọ̀ dáńtẹ́ Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń ṣera wọn lẹ́sẹ̀ nítorí ipò wọ́n fẹ́ fi padà dé wọ́n bá lè fẹ́ lẹ́bi wọ́n kò lè kó wájà wọ́n tún kò lè kó wá ọgbọ́n tí wọ́n
pa. Àwọn tí àyè fẹjọ́ kù sílẹ̀ ní àlejò Yorùbá tó lò sílẹ̀ ẹ̀jẹ̀ wọn bọ̀ wọ́n jọba. Bí àgùntàn tí a bọ̀ rẹ̀ kó bọ̀ ìṣá ilẹ̀ ọ̀. Yorùbá oríkì máa yí kúrú títí kó gbogbo ọdún lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ àtàn o ẹ jẹ́ ká kó lódùmarè ká kọ́ bá ló wáyé káyé wa lè dùn nígbẹ̀yìn ìgbẹ̀yìn láláyò ilẹ̀ mú pè ọ́ o. ọ̀kẹ́rẹ́ àkọ́kọ́ yẹ rí alákùn òṣèré ládé ọba dàrú malẹ̀ títí pa ìkàlẹ̀ ló mọ́ ọjà ìgbélé báwo ojú olódùmarè pàdé báwo lọ́wọ́ ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa wò mí kétékété àbí láti máa gbọ́ mi Ṣókànmọ́ Yorùbá Media Network náà ló ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Olúwa bá wa tún lẹ́yìn ṣe ò tọwọ́ lápá Olúwa dá wa láre ò ká sì máa rẹ̀ jà àwọn àgbà púpọ̀ ńlẹ̀ Yorùbá. Ògúndé ti parí ọ̀rọ̀ àfi kílẹ̀ ó mú àwọn ọ̀dàlẹ̀ ńlẹ̀ káàárọ̀ oòjíire. a kì í torí bíbó pajá bẹ́ẹ̀ ìtorí kì í kan pàtó ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe ẹni máa mú gàrí mi. ẹ̀yin bàbá wa Afẹ́nifẹ́re kí ló dé tẹ̀ ń wá ọkọ̀ lọ Yorùbá sẹ́yìn. Fẹ́nifẹ́re tí ẹ̀mí yìnyín àbáfẹ́nifẹ́bi. àwọn wo ló ta mi òróró lẹ́yìn lórí tá fi ń pè yín ní mouthpiece fúnlẹ̀ Yorùbá. ẹ̀yin kìkìdá olóṣèlú gbogbo. ẹ̀tàn wá kí n ṣe òṣèlú ojú owó òṣèlú àtakò lẹ́mọ̀ ń bá kí. mú nǹkan rere kankan wọlé Yorùbá rí àfi nǹkan bú. ẹ̀ ń tẹ̀ páàkì ọ̀pá àdánwò kí ni ń ṣe yín gan. ibi ẹtí ẹ̀ ti ń tẹ̀ páàkì nǹkan ẹtí ẹ̀ ṣubú lulẹ̀ kẹ́ ẹ kú dànù. ẹ ti tààràn Yorùbá jìnnà síbẹ̀síbẹ̀ ẹ̀ tó ń jáwọ́. orí ọ̀dá nìkan jẹ́ ọ̀kánjú ojú kòkòrò ojú yín bàbá ayọ̀ Adébánjọ ẹ̀yin mọ̀ ń bá wí. àìwí bẹ́ẹ̀ á kú bẹ́ẹ̀. ẹ̀yin èyí lẹ́ ń pariwo restructuring àwọn ọmọ yẹn tó jáde tọ́pẹ́ mìíràn gbogbo ìran Yorùbá la fẹ́. ìhàròjọ́ síbẹ̀ apayé ti sáàyè yín. wà ó. ẹ wá lanu ní ìsìn ẹ tó tàpẹ́ lọ síbi tí Peter Obi ti ń ṣe rálì láti lọ rèé máa kéde àtìlẹ́yìn gbogbo Yorùbá fún Peter Obi tá ń rán yín ní sí alẹ́sìn rìn tẹ́ lọ rèé jẹ́. ẹ jẹ́sẹ̀ ìyẹn lápò ara yín ni. bàbá yẹn ti gbàgbé pé ẹ̀ méjì kákan lọ ní. ta ló ti ẹ̀ mọ̀ gan bóyá bíbí ìbarò kan wọ́n gbé yín lọ síbi tẹ́ ẹ ti fẹ́ dìbò. ta ló ti ẹ̀ mọ̀ pé bóyá kíní gan gba ìka yín bẹ́ẹ̀ bá débi tẹ́ ẹ ti fẹ́ dìbò. ìwà ìrẹ̀wò wá yánmọ́yánmọ́ tẹ̀ ń bá kí. ẹni tó ti kákó lẹ́jì rẹ̀ kalẹ̀ o ayé kò sí ta òtítà ṣòro òtítà kòrò. ẹ yé dójú ti ran Yorùbá. dádúró ẹ tẹ̀ síbi tí gbogbo ọmọ Yorùbá tẹ̀ sí. ẹ tẹ̀ síbi òmìnira tí ìran Yorùbá tẹ̀ sí. ẹ yé máa ká bánà wa ń gbòòrò ayé mọ́. ẹ yé máa lu bánà wa lóṣù nítorí ìjẹkújẹ tẹ̀ ń jẹ kí ayé. ìdàgbà torí ìbínú ayé ẹ má jíjà kùmọ̀ ayé ò bá má kọrù rí o bíyín bíyín bíyín. bọ́mọdé bá ṣubú awo wájú. bàbá bá ṣubú awo ẹ̀yìn wò. bẹ́ẹ̀ni bá tiẹ̀ wá ṣubú kí lẹ fẹ́ wò náà. about your age. ẹ sì tún wà lórí kẹ́ ẹ máa tan ìran Yorùbá. ọlọ́run tàn yín dọjọ́ alẹ́ ni. àní ṣépè àní súre àmẹ́nu wa ò ní gbòfo.
Albert Ogunde ti sọ. Yọmi London. Dr. Sikiru Ayinde Barrister sọ. Ènìyàn ayé. Fẹlá Aníkúlápó Kútì sọ. Wọlé. Ọ̀pọ̀ àwọn olórin náà ti forin ṣe wáàsí fún wa nílẹ̀ Yorùbá kí ọ̀dàlẹ̀ pọ̀ nù ran Yorùbá. Lórí àgbàgodo. Declaration tá a ṣe mọ̀ ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀. ayé ẹ̀jẹ̀ yìí tán ní ilẹ̀ ọdún ṣe àwọn máa jẹ dọ́là ṣùgbọ́n níta wà Yorùbá ronú síbẹ̀síbẹ̀ àfìṣẹ́jú kan jókòó pé ká ronú rí. Ta gangan ló gègún fún ìran Yorùbá? Níbo gangan la ti ṣàṣìṣe? Ta ló ní kẹ́ni ìran Yorùbá ó mọ́ kò? Ta ni ọ̀dà ọ̀rọ̀ tí ò jẹ́ kí Yorùbá ó ní ìfẹ́ ara wọn? Declaration ìran Yorùbá wá fẹ́ máa pín sí yẹ́lẹyẹ̀lẹ. Kí ló dé? Bó o la ṣe bára wa ń bi tá a bára wa? Ó mà ṣe o. Ọba tó tabúlé. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀. Ẹni bá tabá kọ́ máa fi ṣèbínú. Ó ní tọ̀yìn wọn pa kítí mọ́lẹ̀ kọ́ lọ rèé tó bẹ̀ ṣe ni. ìmọ̀lẹ̀ Ọlọ́run àtùpà Olúwa ìmọ̀lẹ̀ Ọlọ́run táyé ò lè wò láéláé ire o láé. Àìrìnpẹ́ ìjọ a máa jọ méje níyà. Tọ́ka bá ṣíwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tójò là ń wọ́ bọ̀ tí èrè náà tẹ̀lé ẹdún náà ta ni ìyálà ìyá ọmọ adarí ohun tí ó dúró kojú ejò lọ́nà. Àmọ́ ńgbà tí gbogbo àwa ọmọ Yorùbá tá a ṣera wa lọ́kan ẹni ń jẹ́ kí ògiri ọmọ ìlànà kálàǹgbá ọmọ ráyò kó wọbẹ̀. Bàbá wa Pọ́fẹ́sọ̀ Banji Akíntóyè, ìyá wa Onítìrí, olóyè Sunday Àdìsá ọmọ Adéọmọ, bàbá wa Pọ́fẹ́sọ̀ Adéníran, níbo lẹ́ ń darí ọkọ̀ ọ̀ràn Yorùbá lọ. Irú declaration ẹlẹ́sìn èwo la ṣe? Èwo ní jẹ́ spiritual declaration? Èwo ní declaration bá a fẹ́ gbámú? A ṣe declaration ilẹ̀ Yorùbá ò mìtìtì. A ṣe declaration ìjọba Nàìjíríà ò shake. A ṣe declaration àwọn gómìnà wa sì ń báṣẹ́ lọ. Where are our interim government? Where are our military? Where is our immigration office? Where are our customs? Ta ni ń tẹ̀ wá? Ta ni ń bóbó ran Yorùbá gan? Ó mà ṣe o. Ellen Paul àbí Ellen Giwa Paul Gbénga òpònú ayérada ni ẹ́ bọ́ọ̀ bá rí èèyàn sọ fún ẹ. It is not time you can call me an APC member. You lack knowledge and knowledge lacks you. Ọ̀dẹ̀ bàbá sòótọ́ ọ̀rọ̀ ẹ máa wíwèé kúwèé ń gbèrò ẹnu. Kí lọ́kàn mi pẹ̀lú bòtẹ́ ń dì? Kí lọ́kàn mi pẹ̀lú APC? Kí lọ́kàn mi pẹ̀lú PDP? Ayé ń ṣe gbogbo yín pọ̀. Olórí burúkú ara yín. Ìbò èyí tẹ́ dì síwájú èrè kí lẹ́ ti jẹ́. À ń sòótọ́ ọ̀rọ̀ fún yín. Ọwọ́ lanu gbàgbà bí ilẹ̀kùn abógundé. Ò ń pè mí ní APC member. Gbogbo ìran rẹ ni ó kù sẹ́wọ̀n. Ìyàbẹ́ mi lọ jẹ lọ́gbà DSS àrọ́mọdọ́mọ rẹ náà jẹrú ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Fúlàní ọ̀pá ìyá rẹ yọ̀pá bàbá rẹ yọ̀pá gbogbo mọ̀lẹ́bí rẹ látòkè délẹ̀. Giwa Paul Gbénga àwọn olórí burúkú ọmọ ìrankíran. Ọ̀bá ni máa ṣe kàmpéènì fún Peter Obi ni àbí máa ṣe kàmpéènì f'Átíkù Abubakar. Ìmọ̀ bóyá mo ti júwe èèyàn kan fún ọ pé kọ́ lọ rèé dìbò fún. Kó tó lanu gbàgbà kó lólóṣèlú APC níní. Ó ti ya wèrè. Ọpọlọ rẹ̀ kù. Ọ̀dẹ̀ ni ọ́. Àwọn olórí yìí ti ń ṣòṣèlú gan-an mú wọn lásán. Àwa tá a wá ń fi táǹtà ń ké tọ́tọ́ nú òjò nú ẹ̀rùn lọ́wọ́ lanu
gbàgbà lọ ń sọ̀rọ̀ sí. Ṣàngó ni ó pa ọ́ tìrantìran. mo ti ní mo fẹ́ bí ìyàn mọ́ àmọ́ ń gbà mí òpònú wà nú àwọn èèyàn ẹran sì pọ̀ nú àwọn èèyàn ọ̀bọ ní ń tẹ̀lé ọ̀bọ ẹ̀rí èèyàn bá yín sòótọ́ ọ̀rọ̀ ó ti ṣí èrè. Ire owó tuntun àtàrí a sọ̀rọ̀ pé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú. ọmọ Yorùbá mú wà làákàyè rẹ̀ ò jí rárá. kàkà kí làákàyè lọ bó ṣe lè lọ níṣẹ́ ló sùn gbàrẹ̀gẹ̀dẹ̀. a fool at 40 is a fool forever làwọn òyìnbó wí. láyé ìjọ ni a fool at 18 ní ìsìn ò lè gbọ́n mọ́. bàbá mi ò ní pé ọbọ̀mọdé lọ́nà ọ̀fọ̀rọ̀ lọ bí ọ̀bá gbẹ́lẹ́wé kò ní gbẹ́ lágbà láéláé. bẹ́ẹ̀ bá jẹ́ amójúpọ̀ náà ká mọ bí à ń lọ́gán ní ìsìn bóyá la lè bọ́ lóko ẹrú mọ́. bẹ́ẹ̀ bá rí Yorùbá nation gbà ní sẹ́ńtúrì ní ìgbà tiwa yìí ẹ wò ó á jẹ ìyálàyà àyà. àwa ń sọ̀rọ̀ wá wí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀yìn jórí yín ó pé ọwọ́ tí mo wà yọ ọwọ́ kí n gbọ́lò ní ìṣépè ni. torí tí n bá rántí ìyà tí mo jẹ tí n bá rántí tí mo fèsì èpè ní máa ń wà lórí pé kí n ti ọ̀fẹ́ níbọ̀dì ni. kí ló dé kẹ́ ẹ láìkè kẹ́ ẹ máa dà nǹkan rí náà. àní declaration tá a ṣe àní ò milẹ̀ tó kò tí ò milẹ̀ rárá ni. for saying that do not tag me as an APC member. ṣe rí pé pè mí ni ọ́. owó tí tó ti dé àdéré ọ̀nà tẹ̀kọ́ owó tí tó dé o ìgbì tí ọ̀nà tẹ̀kẹ́. ọ̀nà tí ẹ̀ ń gbà ló kù ìjàpọ̀ wà létí. èmi ò mà ní kí wèrè ọmọ sun rárá ó sàmọ́ ti dẹnu ọ̀nà bàbá mi ni. ọmọ Yorùbá yàrá ẹ̀yà. èmi ò lẹ́yìn wèrè tó fẹ́ dìbò ọmọ dìbò. ilé làbọ̀ sí mi wẹ̀ dáwọ̀ yàrá. àmọ́ ẹ sámọ́ ti gbé sàárà yín kọjá mọ́sálásí. ilé màbí máa parí kó àlejò òwe lótó lọ́ọ̀ni ẹ̀yà rẹ̀ lé. ẹ̀yà rẹ̀ o ilé làwà o ilé làbọ̀ sí mi wẹ̀ dáwọ̀ yàrá ìwálé. àjàgà ilé lálejò ẹ̀dá pẹ̀ yàrá. bàbá rí ní tí ọ̀dà ẹjẹ́ sọ pé nǹkan ò dáa. pẹ̀ dáwọ̀ yàrá. ẹ méjì á máa dọwọ́ bo nǹkan tí ọ̀dà mọ́lẹ̀. ẹjẹ́ sòótọ́ ọ̀rọ̀ lábẹ́ bó ti lè wù kó mọ́. yàrá ìwálé. téèyàn bá sọ̀rọ̀ pé ń jẹ̀yà nú agitation àwa jẹ̀yà agitation. gbọ́dọ̀ rẹ̀ lẹ́wọ̀n. wọ́n á ní tẹ̀ ń bá wa sọ. bàbá wa ti sọ̀rọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní hàn wá pínpín. lọ́kùnrin rẹ̀ dá. kí ni mo ti sọ ní ìsìn? ẹ wò ó mo fẹ́ wà lẹ́nu. orí ìkànnì mi ni o. dáwọ̀ yàrá ìwálé. mo dẹ̀ mọ níta àríká tó máa sọ̀rọ̀. sáyé kò ní pé ó bá wá jẹ pé rí ibú ni ọ̀pọ̀ àwọn èèyàn fẹ́ máa ṣe. àmàlà. you give me wotowoto I'm going to give you worowóró. láyọ̀ ní you abuse me I'm going to abuse you. ìgbọ̀mọ̀gbọ̀. ọmọ Ìbàdàn ni mí ní Olúyọ̀lé. ó sì wá ní ilé Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun. orí ìfi ọkọ̀. ọ̀pọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. ìgbé àgbẹ̀. wọn ọ̀gbẹ́ni mi falágbàfọ̀. ọkọ̀ gbogbo ìgbà tẹ́ ẹ máa bú wa tá a máa ní kinní kan ó ti lọ. ibi tá a bá dé ní ìsinyìí bú ní àìbúyè o. ìsẹ́nu. ní ọ̀rá àyàn ní ọ̀rá yóò ṣì nílẹ̀. ní ọ̀rá yóò wo tòwórò. ẹ̀yìn àwọn agbọ́dọ̀ òkú yóò jẹ̀yìn àgbà. kí láìpẹ́ ṣe sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀ jáda ìwálé. gbogbo ọba aládé o. declaration tá a ṣe tí bàbá Professor Banji Akíntóyè tá a gbé wọn. declaration tá a ṣe tá a gbé bàbá wa olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ the doctor himself. gbogbo ẹ̀yẹ ẹ̀gbọ́n mi. declaration tá a ṣe tí international news media house kankan ò gbé. gbogbo ẹ̀yẹ àgbóhùn látẹnu Al Jazeera yàjọ wí. àgbóhùn látẹnu BBC ẹ̀yẹ fún. àgbọ́ kí CNN ó pariwo èrò ẹ̀wá. kí ló wá dé. lágbàdẹ orin. ẹ ti gbàgbé pé ń jọ́ kínní àná tí wọ́n má Bíọ́lá
orí CNN ní gbogbo ọmọ Yorùbá ti kọ́kọ́ gbọ́ declaration tí a ń ṣe wájú orí YouTube. àwa ń sọ fún yín lèèyàn kan wá fẹ́ máa wọṣù ọ̀rọ̀ sí alẹ́ ní Ṣàngó ni ọ̀pá ó tìrantìran. wọ́n pa tòlúrọ̀ pẹ́ wa mọ́ ọ̀gbọ̀gbọ̀ tòlúrọ̀ pẹ́ lọ. Professor Bọ́lọ̀dé ń gbọ́. ṣé n tí bàbá Ayọ̀ Adébánjọ ṣé wọ́n jọ fọ́. ṣé n tí wọ́n ṣe wọ́n represent interest Yorùbá ni. wọ́n ti ń dodidi ọba. kéèyàn lọ fọ́kọ Yorùbá jẹ́ lọ́dọ̀ Peter Obi. wọ́n máa lọ lálàá o. ẹ sì dákẹ́ ẹ sọ̀rọ̀. wọ́n bá wọ̀ sùn nínú. ọ̀rọ̀ wa nù àbísọkúsọ. bí bàbá bá tiẹ̀ fẹ́ dìbò ṣèbí ká tiwọn nìkan ló yẹ ká máa kàmpéènì fún. tí wọ́n ti bẹ́ẹ̀ lọ́jọ́. kì í ṣe pé wọ́n máa sọ̀rọ̀ on behalf of the entire 75 million populations of the Yorubas. wọ́n yìí wọ́n ní ìbọn ni àbí kí wọ́n fẹ́ wọn lọ́dà lọ. n tàwa ń tẹnu ọmọ náà ní òmìnira ìran Yorùbá. dáadáa ní wálé. orílẹ̀-èdè làwa fẹ́. wọ́n mọ kí n bọ́ mọ́. kì í ṣe pé a ní ẹ fún wa ní nǹkan mi. wá o. we don't want change of government. balẹ̀ o. what we want is our own country. èso aṣojú. total freedom, not a partial freedom. ìjà ogun. we want total freedom. tí wàá lẹ̀ ń bá wa sọ. níbi tí wọ́n ti lè ṣe àgùnbánirọ̀ náà tí wọ́n bá fẹ́ kó kú wọn wá sílé. kí wọ́n máa fẹ́ lè sọ̀rọ̀ lẹ́yìn o. ọmọ ọlọ́mọ ni wọ́n rán níṣẹ́ lẹ́lọ́ wọ́n jà wọ́n. ipa wa ń sọ ni pé a fẹ́ kí Yorùbá nation journey kó pín sí yẹlẹyẹlẹ. wọ́n jà wọ́n gan ní. bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí. tí wọ́n lówó náà. bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé. àwọn nǹkan báyìí lọ fọ́ OPC dọ̀la. ẹ̀sìn ni wọ́n lè. àwọn nǹkan báyìí náà lọ fi Afẹ́nifẹ́re. irú eléyìí náà ò fẹ́ kó ṣẹlẹ̀ ní Yorùbá nation. ọmọ Yorùbá. a fẹ́ ká fi ìmọ̀ kan ká fi ìmọ̀ ṣọ̀kan ká dẹ̀ lò pẹ̀lú ìfẹ́ ká lè bá débi tí a ń lọ. kéèyàn kan má declare káwọn kan láwọn ọ̀mọ̀ sí èwo ni declaration ẹlẹ́sìn rìn. a fẹ́ declaration tí gbogbo ìran Yorùbá ó mọ̀ pa declare. ọmọ akínní wa àfìgbà kankan sáfógun. there are 4 ways of declaring a nation and there are so many things you must do to declare a nation. ẹ lọ rẹ wo bí ojúkú ṣe declare. kì í ṣe pé ojúkú declare tán lọ kò yẹ ṣe pé ó fọ̀bẹ sí mẹ́lọ́ ẹ̀ṣẹ̀ wá ń wáṣọ kiri. ojúkú ti ṣe gbogbo ètò bó ti tó àti bó ti yẹ kó tó ṣe declaration. toró ti mọ̀ wípé ogun ni. ẹ dákun ń tà wá ṣe tí èyí bá ṣe pa tó ń tara wa. wọ́n jí wọn gbé wọn gbowó dùnú lọ́wọ́ ọ̀rùn ẹ̀yà rẹ̀. ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àti ìbánilò káfáńdé báyà ẹ̀yà rẹ̀. ọmọ Yorùbá ìlà. òye àná wọ́n sì tún gbé èèyàn kan. ó ṣàwọn èèyàn bí bàbá bá ṣá màálù. ìyẹn lásán gan sẹ́kò tí ẹ̀ tó kàn bàbá wa Ayọ̀ Adébánjọ ká ronúpìwàdà. ká darí síbi ìran Yorùbá darí sí. the interest of the Yoruba should be paramount to them, not their own selfish interest. kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú àbáyé bàbá mọ́fà jẹ́wọ̀ ẹ̀dámọ̀ ìjáde ṣe. bàmí ọ̀jájá ẹ̀ńdàkọ̀ ìyáre ṣe o ẹ̀bẹ̀ lábẹ̀yẹ ẹ̀dámọ̀ ìyá. mo kí gbogbo ọmọ ìlú Ìkìrun Àgànbẹ́ onílẹ̀ obì. but you have gone too far. ẹ̀fọ́ ìyáre ṣe o. àfẹ kábíyèsí tán dáná sun owó yín náà wọ́n tún fi padà kọ́. ẹ̀fọ́ ìyáre ṣe o. lórí ọ̀rọ̀ àjọba. òṣogbo àwọn ọ̀dọ́ ti ilẹ̀kùn ààfin. àwọn ọlọ́pàá fẹ́ fagídí sí i. ẹ̀mí ọmọ ọba lọ. bẹ́ẹ̀ wọ́n ti dáná sun ààfin. ìyáre ṣe ìnira yìí pọ̀ lágbọ̀dọ̀ ìyáre ṣe ọ̀kẹ̀rẹ̀ tilẹ̀ ṣákí ẹ̀dàpọ̀ ìyáre ṣe o. ọ̀nà oníbodè nígbò ẹ̀dàpọ̀ ìyáre ṣe o. alípàtà ìyáre ṣe onígbòho tilẹ̀ gbòho ẹ̀dàpọ̀ ìyáre. táwọn bá ń ké tantan nínú òjò nínú ẹ̀rùn. pẹ̀ tí gbọ́pẹ̀ ẹ̀dàpọ̀ ìyáre ṣe o. a mọ nǹkan tá a rí tá a fi ń pariwo. kúkú ní sọ kábíyèsí
àwa yìí la wà nílẹ̀ káàárọ̀ oòjíire. ilé làbọ̀. àwa la wà lórílẹ̀‐èdè tá a láàfẹ́ mọ́. ilé òkúra lọ. tá a bá wá ṣe declaration tí ò nílẹ̀ bí ìgbà tó fa ẹ̀mí gbogbo wa sínú ewu ni. ààrẹ ilé làbọ̀. àbí ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sọ wá di ẹni tí wọ́n á máa lé kiri. àwọn ọmọ ológun ò ní jẹ́ gbádùn. iléeṣẹ́ ọlọ́pàá ò fẹ́ mọ́ fi wá ṣe jẹun. ìdí nù tá a fi ní pé ẹ má ṣe declaration ẹlẹ́sìn rìn. ẹ ṣe declaration tí ó yẹ wá ní. ẹ ṣe declaration tí Buhari ọmọ ṣèkì lọ́fíìsì. ẹ ṣe declaration tí gómìnà Ṣèyí Mákindé ọmọ pé ìran Yorùbá ti ṣe tán wọ́n fẹ́ dá dúró. àwa ṣe declaration Ṣèyí Mákindé sì ń blaze àárín kiri inú ìlú. gómìnà Babájídé Sanwó-Olú náà ṣe ń blaze àárín kiri. Dàpọ̀ Abíọ́dún tì tó ń lọ patí. Oyèbánjí lé Èkìtì àwọn náà sì tún wà ń bẹ̀. kí wàá là ń bá a ká. mo kí agbára mi àwíkọ́ ògbó lẹ́rọ àbọ̀rọ̀ náà tí wọ́n mọ̀ ń sáré tìlú àkàdárò àti gbogbo ọmọ kúnṣẹ́. bàbá mi olúwẹ̀lú ẹ̀dàpọ̀ ẹ̀kúnṣẹ́ o. bàbá kú àmọ́ màkì o àyàlùwà rúrù tó kárí ayé ẹ̀kúnṣẹ́ àfẹ́. ọmọ lúgà ẹ̀ máa kúnṣẹ́ bàbá èlì tẹ̀ kúnṣẹ́. gbogbo àdìjẹ́tọ̀ ti pátá ni mo kí wò lólódì níbi kọ̀ọ̀kan. omi ayé mọ̀mọ́ kí ọmọ kẹ́ni ọ̀wá o ẹ̀yọ́ ọmọ ìṣọ̀kan Yorùbá ti mo kí o ẹ̀kúnṣẹ́. gbogbo àdìjẹ́tọ̀ ti pátá mo lọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo kágbàlagbà. There are two ways to declaring a nation. kí n ṣe ẹni tí mo rántí dá. Is either by negotiation tí mi ò bá rẹ̀ or by war. mo dúdú mo kí ogun fún pátápátá. mo kí yín tẹ̀sán mo kí yín tó lógun tó lógun. gbogbo ohun tẹ́ ń jà fún yóò padà tó yín lọ́wọ́. yóò padà ibi àṣẹ ń bẹ̀ o. Is either by negotiation èyí ò wù kán wí ìkórìíra or by war. ibi àṣẹ ń bẹ̀. Which one have we really prepared for? yóò padà ibi àṣẹ ń bẹ̀. Our declaration is based on what? ìwọ̀ lọ́wọ́ yẹn náà tẹ̀. Is it based on war or based on negotiation? mọ́rẹ́ ti ń jóná. Àwọn ìbéèrè tá à ń béèrè rèé tí mo sì fẹ́ kí bàbá mi Professor Banji Akíntóyè ó wá ṣàlàyé pẹ̀lú ìyá mi onítìrí lọ́lá olùbíkì. olóyè Sunday Adisa ọmọdé ọmọ bàbá mi ti gbìyànjú. lọ́lá àwọn àgbààgbà mẹ́rin. 1 million man lolóyè Sunday Ìgbòho tí ọba sọkùnrin kankan lé ma. ọba. ọkùnrin tó tọkùnrin l'Adisa ọmọdé ọmọ. lọ́wọ́ àwọn àgbààgbà mẹ́rìndínlógún tó ń bẹ lóko ayé bí. ó ti wá rúgbọ́ lájọ́ bí àmẹ́rẹ̀ o àgbo sábà yìí lórúkọ tí wọ́n gbé ayé o. àrẹ̀dẹ̀ bí báyìí lórúkọ tí wọ́n pè wọ ilẹ̀. àkúkúkú báyìí lórúkọ tí wọ́n pè wọ ọ̀run. ọmọdé kò ní orúkọ àgbà mẹ́ta kí kó páyé wéréwéré. I as a person am totally against this self-declaration done on the 20th of November. kò sákàgbọ́ o. Because ibi tá a fẹ́ pọ́ àṣẹ fẹ́ kó rí kan ló ṣe ń rí o. gbogbo wa pátá ò ní púpọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run orúkọ àgbẹ̀kẹ́. ẹ ṣàánú wa. ẹ̀dànù nínú ayé bí Yorùbá lè sọ́la. Ẹ má ṣe wá ló ń roko kò dóko. bájọ́ Orin ilé kò délé. À ń bẹ̀ yín ni ẹ dákun nítorí Ọlọ́run. Ishikumarudia Media Limited náà láti lórí ẹ̀fọ́. ọmọ Yorùbá yàrá ẹ̀yàrá ilé làbọ̀ sí mi owó ẹ̀dáwọ̀ ẹ̀yàrá onílé máa bí máa fárígún àlejò òwe lé tó lọ yẹn. ìbà àwọn oníláwà ní ọlọ́run rí mọ́ládé
ọlọ́run adé ọlọ́nà wa mímọ́. eléjì ìjìyà ló ńlá fi sáwù ẹwà lórí òkè ìgbò ẹ̀rí adé ọlá ọ̀nà wa mímọ́ nípò ẹ̀yà àpótí ẹ̀rí Nazareti lè bí òde. eléjì ìjìyà ló ńlá fi sáwù ẹwà ẹ̀rí adé ọlá ọ̀nà wa mímọ́ nípò ẹ̀yà. What can only God may convince is only if you give me a tangible reasons behind the declaration. Sọ fún mi lẹ́ẹ̀kan sí Yorùbá nation. Wípé declaration tá a ṣe yìí o, ìdí tá a fi ṣe bẹ́ẹ̀ rèé, ohun tá a rí ń bẹ̀ rèé, bí ó ṣe ṣẹlẹ̀ rèé o, ọ̀tá. Tí bàbá mi Sunday Adisa ọmọ adé ọmọ pẹ̀lú bàbá wa Professor Banji Akintoye, bàbá wa Professor Adeniran, ìyá wa Onítìrí àti gbogbo àwọn àgbààgbà nínú ọ̀rọ̀ Yorùbá nation tí they come together wọ́n fẹ́ ìgbàjọ̀jọ̀ grant press tí gbogbo àgbáyé sì mì. Ìgbà náà lèmi ò tó gba declaration yìí, àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ I'm not in support of it. Àwọn ọmọ Yorùbá lóde. Don't forget, Yoruba is a population of over 75 million. So if we are to declare Abba ọgbọ́nà mílẹ̀ títí. Òmìnira yóò. Ọ̀pọ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní ń bú wa. Mo ti ọ̀rẹ́ ń tọ́ sọ fún mi wípé oníṣẹ́ gbogbo tòtòtòtò tẹ́ ẹ fẹ́ ṣe náà ni. Ṣé gbogbo declaration tẹ́ ẹ fẹ́ ṣe náà lẹ ti ṣe yìí? Eléyà mélòó ló gbá declaration yín? Ó ní a declaration on YouTube. Have you taken over the borders? Have you taken over our government offices? Ó ní what have we done? A kàn declare lásán. A sì tún wà lórí lábẹ́ ìjọba amúnisìn. Irú declaration ẹlẹ́sìn rìn wo wá nù? Àkùnlé ọlọ́wọ́ ẹ̀rí ẹ̀yẹ àṣà kan kò má gbọ́dọ̀ pé. Ayé ẹ máa pe olóyè lọ́mọkọ́mọ. Májàsọ́lá. Bẹ́ẹ̀ làwọn kan ń polóyè Sunday Igboho Oòṣà ní terrorist. Ayé ẹ máa pe. That a terrorist cannot come and declare a nation. Ṣé ní ìsìn lọ́wọ́ atọ́ka máa polóyè Sunday Igboho Oòṣà ní terrorist? Ọ̀nà wo ló gbà pé ó jẹ́ terrorist? Orí ìtọ́jà fún ìran bàbá rẹ̀, ọjà fún ọmọ ìyá rẹ̀, ṣé ń ló fi wá di terrorist? Ẹ má gbàgbé páwa yìí náà we have been labelled with such name before. And to the glory of God, we were able to prove them wrong. We are never in any way a terrorist. Terrorist ìdá terrorist mọ̀. Àdè kì í ṣe bandit. Bàbá òun ṣiṣẹ́ àmì lórílẹ̀‐èdè Yorùbá wa. Ọlọ́run ń bẹ bí ìtàsíjọ́ ṣe lè jẹ́ ká sí bàbá. Ọlọ́run ò ní ká dáre tàbí ká dẹ́bi. Alànà rántí rẹ̀ sáré nígbà gbọ́. Alànà rántí rẹ̀ sáré nígbà gbọ́. Iṣẹ́ wa fún ẹ̀wà. Let's wait for our national anthem. Orílẹ̀-èdè wa. Oh my God. Kàgbéga, kàgbéga, kàgbéga bàdérí. Ìgbàgbọ́ wa ní pé àṣebẹ̀rù lọ́wọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ kájọ. Dídìklẹ́ orílẹ̀-èdè ọkọjá wípé Ọlọ́run sọ pé
Odùduwà nation ìṣẹ́yàwó lọ́wọ́ ẹ má ṣe jẹ́ kó bàjẹ́. ìgbìyànjú àti ìtẹpámọ́ṣẹ́ ẹni ní gbé èèyàn tètè dórílẹ̀-èdè tá a fẹ́ dé. ẹ̀yin lẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́kọ́ pé àgbà. báyé èèyàn bá bàjẹ́ ẹ má gbàgbé pé kò kọ́ lọ́hùn. kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́kọ́ pé o. àwa la gbọ́dọ̀ lajú wálẹ̀ káyé wa bàjẹ́. ní òní ìlú ìfọ̀ àwọn ọ̀rẹ́ kọjá ikú àgbà. ẹ má gbàgbé wípé àwa nìkan kọ́ lọ́lọ́run àtẹ́ǹdì sí. àwọn ọ̀rẹ́ kọjá ikú àgbà tí yóò fi ṣe. òun àtẹ́ǹdì sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní orí gbogbo àgbáńlá ayé ni. Odùduwà lórílẹ̀-èdè Yorùbá tiwa ara ẹ̀. ẹ jọ ń torí Ọlọ́run. àtọ́lá Odùduwà lórí. we need a proper declaration jẹ́ ká tó dúró. that is going to shake the entire world. ibi orin mẹ́ta. ẹ jẹ́ wọ́n mọ̀ pé ìran Yorùbá fẹ́ lọ. lọ bẹ́ẹ̀ rẹ̀ lọ wá kan láti rí ìgbàlá ìjà ara sán afẹ́fẹ́ fẹ́ orúkọ rẹ̀ lọ́kùnrin mú wá ṣẹ́gun ìjà ara sán afẹ́fẹ́ fẹ́ ọ̀la ilé ìdúmárì ló mú wá ṣẹ́gun mi sí ara ẹwà wò ìṣe ìyanu àtọ́lá Odùduwà lórílẹ̀-èdè Yorùbá wa ara ẹwà wò ìṣe ìyanu àtọ́lá Odùduwà lórílẹ̀-èdè Yorùbá wa wò. kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ fà wá we can never drop our struggle. wọ́n ti sìn bó sí ikú ẹ̀. we can never drop Yoruba nation for anything. ìwọ ìmọ̀. ẹ lọ rèé dìbò yín tẹ́ ẹ bá fẹ́ dù. I wish you all good of luck. But we remain your humble self on this noble struggle that we have. Òmìnira Yorùbá lóní kẹwàá redemption song. Òmìnira Yorùbá lóní Yorùbá deliverance and fulfilment song. Ìwọ tààrà yédèrú tó wù lè lọ to drop all Naija tiwa ọ̀run ẹ̀rù wa fúyẹ́. Follow me sing, bàbá follow me dance, mama mommy follow me sing. Agbọ́rùn ìyá yẹn follow me ọmọ Odùduwà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ̀ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. ìbà wọn ní láwà ẹ má má bínú. mọ́ládé ọlọ́run adéọlá ọ̀nà wà mímọ́. eléjì ìjìyà ló lá fi sáwù ẹwà lórí òkè èkó ẹ̀rí adéọlá ọ̀nà wà mímọ́ nípò ẹ̀yà àpótí ẹ̀rí Násárẹ́tì lórí òkè. èmi ọ̀bá ya onítìrí jà o. ẹwà ẹ̀rí adéọlá ọ̀nà wà mímọ́. mi ò dẹ̀ ní reason kankan láti bá ìyá onítìrí jà. ìyá wa ni wọ́n. ìyàwó bàbá wa ni wọ́n jẹ́. ajìjàgbara ni wọ́n jẹ́. àmọ́ ní tí mò ń sọ ni wípé declaration yìí ti wọ́lẹ̀ jù. àfẹ́rù rẹ̀. ẹ̀rù ìgbọ́nọ̀ká Èdùmàrè. And I don't want anybody to misquote me. Ntí n bá sọ ni ẹni mo sọ. Ntí n bá wí ẹ̀gbọ́lọ̀ ni mo wí. Ẹni tó bá sọ ntí mi ò wí. Ṣàngó ni ó pa tìrantìran. Yorùbá nation ti dé. Declaration wa gbọ́dọ̀ kárí Ìbà Gani Adams lẹ́lẹ́ ọ gbọ́dọ̀ kárí wọn àlọ́yìn. Ìbà Gani Adams gbọ́dọ̀ fún wa láwọn ọmọ ogun. Àwọn ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. Báwo la ṣe máa declare tí Ìbà ó sì káwọ́ lẹ́rán eléyìí tó túmọ̀ sí wípé wọn ò mọ nǹkan kan ń pa ẹ̀. Àwọn ọmọ Yorùbá dòde. Àwọn eléyìí láláàfẹ́ kó ṣẹlẹ̀. Olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ kọ́ ní òbí agbègbè ilẹ̀ Yorùbá pátápátá. Àwa náà kọ́ Ọlọ́run ni. Àwọn lọ́yẹ ká kó ipa pàtàkì tó gbẹ́jú jùlọ nínú ọ̀rọ̀ Yorùbá Nation Declaration yìí. Bàbá wa Bánjí Akíntóyè lọ́yẹ kó kéde rẹ̀ fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Gẹ́gẹ́ bá a ti ṣe tó. Ìyá wa Onítìrí. Bàbá wa Sunday Adisa ọmọ Adéyẹmọ. Professor Bánjí Akíntóyè. Professor
Professor Adéníra Ibà Gani Ìgè Àdòbí Adams pẹ̀lú gbogbo àgbá Yorùbá kájọ wà lórí tábìlì kí Professor Banji Akíntóyè wá ka àpilẹ̀kọ náà jáde kí wọ́n sì pàṣẹ pé kí gbogbo àsíá Nàìjíríà kó bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ kásíá Yorùbá nation kó sì bẹ̀rẹ̀ sí ní wá òkè bá a ti lérò pé yẹ kí declaration orí nìyẹn kì í ṣe pé declaration orí social media. ayé ẹ máa pe olóyè lọ́mọkọ́mọ májàsọ́lá kọjá ẹni tán fi wé kiri ayé ẹ máa pe Sunday lọ́mọkọ́mọ májàsọ́lá kọjá ẹni tán fi wé kiri torí òdodo ìwà mímọ́ là ṣe fi ràn ẹ̀gbọ́ àwọn tó bá yẹ ló máa bá bàbá rìn pẹ̀lú aṣọ funfun torí òdodo ìwà mímọ́ là ṣe fi ràn ẹ̀gbọ́ àwọn tó bá yẹ ló máa bá bàbá rìn pẹ̀lú aṣọ funfun bàbá òun ṣiṣẹ́ àrà lórílẹ̀‐èdè Yorùbá wa Ọlọ́run ń bẹ̀bí látijọ́ ẹ̀ka sí bàbá bàbá òun ṣiṣẹ́ àrà lórílẹ̀‐èdè Yorùbá. Ọlọ́run dá sí ìran Yorùbá púpọ̀ jù. látijọ́ ṣe lè mẹ́ka sí. ẹ má wàá jẹ́ pé èkì Ọlọ́run for granted. òní ká dáre tàbí ká dẹ́bi alànà. Don't let us take that for granted. Ọlọ́run dá sí ìran Yorùbá púpọ̀ jù. ìran Yorùbá aráàánú gbà. iṣẹ́ wa fúnlẹ̀ wá. I just love this anthem. orílẹ̀-èdè wa kàgbéga 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 bàrẹ̀ ìgbàgbọ́ wa ní pé ló ṣe bẹ̀rù lọ́wọ́ ká ṣiṣẹ́. Tijani Abdulbari, please don't insult Baba Banji Akintoye on my platform. Likewise, I don't want anybody to insult Madam Abiola Onitiri on my platform. ẹ̀kọ́yà afẹ́ni Ẹ má insult àgbààgbà kankan lórí platform mi. ilẹ̀ kan bẹ̀rẹ̀ Ẹ má insult àgbààgbà ilẹ̀ Yorùbá kankan lórí ìkànnì mi. ẹ̀yìn ilẹ̀ kan bẹ̀rẹ̀ Ìfẹ́ ìṣọ̀kan ni ká ẹ jẹ́ ká fi ṣe. wọ́n lọ́jà kò rí ọmọ tuntun. Bẹ́ẹ̀ ni. kò nínú ìfọ̀n àwọn ọ̀rá kọjá ikú àgbà tí yóò bínú tán ṣe òun lọ́mọ nǹkan fún ẹni ò nínú ìfọ̀n àwọn ọ̀rá kọjá ikú àgbà tí yóò bínú ṣe òun lọ́mọ nǹkan fún mẹ́sì ara ẹwà wo iṣẹ́ ìyanu àtọ́lá Olúwa lórílẹ̀‐èdè Yorùbá tiwa ara ẹwà wo iṣẹ́ ìyanu àtọ́lá Olúwa lórílẹ̀‐èdè Yorùbá tiwa àsìkò jẹ́ ká tó dúró alànà kọjá òkú wáyọ̀ sí ẹgbẹ̀rún mẹ́ta àwọn olùwà gbáyé kò tó fún òpè wá lọ bẹ́ẹ̀ rẹ lọ́mọ wa kan lè ṣe rí ní ìgbàlá ìjìjà ara sàn afẹ́fẹ́ ló fẹ́ orúkọ rẹ lọ́kùnrin ó mú wa ṣẹ́gun ìjìjà ara sàn afẹ́fẹ́ ló fẹ́ ọ̀la Elédùmarè ó mú wa ṣẹ́gun mi sí ara ẹwà wo iṣẹ́ ìyanu àtọ́lá Olúwa lórílẹ̀‐èdè Yorùbá wa ara ẹwà wo iṣẹ́ ìyanu àtọ́lá Olúwa lórílẹ̀‐èdè Yorùbá wa wọ́n ti sìn bó sí ipò ẹ̀tọ́ rẹ̀. Ẹ má jẹ́ àbúyàn kankan lórí ìkànnì yìí. I don't know the reason why Ijile Marcus was arrested. I have no knowledge about what was going wrong. Please, mo fọlọ́ ń bẹ̀ yín. Ìmọ̀ nǹkan kan pa rẹ̀ o. Ìmọ̀ nǹkan kan pa ẹ̀. Àfi tí mo bá pe bàbá mi Ìjìnlẹ̀. Ń bá pe wọ́n léèrè lókù. Òmìnira àárín Yorùbá ó ṣe kókó púpọ̀ jù. Ara ń tà ń sọ náà nù bá a bá fìmọ̀ ṣọ̀kan
nìkan ni. tó ti ẹ̀yẹ ká rí ọmọ Yorùbá kankan tí ọ̀nà rèé sọ̀pọ́ọ̀tì Yíbò fún ipò ààrẹ. ìwé ìntí bàbá wa Ayọ̀ Adébánjọ bàbá wọn èyí ṣe bàbá àti èmi mọ́ bọ̀wọ̀ fàgbàlagbà púpọ̀ jùbọ̀ lórí nǹkan gbé dáná èyí mọ́kọ́. láti pé mo èyí sábà mọ́ sọ pé wọn ò fẹ́ kéèyàn kankan ó bí ìyàn. ìdí náà tí mi fi ní bá àyàn gbàgbàlagbà. ìmọ̀lẹ̀ àmọ́ tó bá ti rí i pé àgbàlagbà ti fẹ́ máa kó èèyàn lógbó ẹ jẹ́ pé àgbàlagbà yìí ṣàkíyèsí. bẹ́ẹ̀ ni àkíyèsí lọ́dá kápá àgbàlagbà sí ẹnu ọmọ ọgbà ìyá pàdé ní. àwọn oníláwà ní ọlọ́run rímọládé ọlọ́run adéọlá nà wà mímọ́. eléjì ìjìyà ló lá fi sáwù ẹwà lórí òkè èkó ẹ̀rí adéọlá ọ̀nà wà mímọ́ nípò. ẹni pé mo máa ń sọ wípé kí n bọ́ sórí ìkànnì kí n bẹ̀rẹ̀ sí ní bú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu pé ń tọ̀ ọ́ lé ń sùn ún lé ọwọ́ wọn ń gbà kíní kan ń ṣẹlẹ̀ ìyẹn kọ́ ni ó gbé Yorùbá nation dúró àfi kí n wà lórí wípé ọ̀nà tá a fẹ́ gbà láti gbé ìran Yorùbá dìde ní ọ̀nà tá a fẹ́ gbà láti gba òmìnira wa ní ẹjọ́ nítorí Ọlọ́run àǹfààní kí ló ṣe ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa àǹfààní kí ló ṣe ìran Yorùbá nínú kí n bọ́ sórí ìkànnì